Jẹ́nẹ́sísì orí 17 láti ẹsẹ̀ 1 títí dé ẹsẹ̀ 27. Nígbà tí Ábúráhámù sì di ẹni 99 ọdún, Olúwa farahàn Ábúráhámù, ó sì wí fún un pé, èmi ni Ọlọ́run Olódùmarè, máa rìn níwájú mi kí ìwọ kí ó sì pé. Èmi ò sì bá ọ dá májẹ̀mú mi, èmi ò sì sọ ọ́ di púpọ̀ gidigidi. Ábúráhámù sì dojú bolẹ̀, Ọlọ́run sì bá a sọ̀rọ̀ pé, bí ó ṣe ti èmi ni, kíyèsí, májẹ̀mú mi wà pẹ̀lú rẹ, ìwọ ó sì ṣe baba orílẹ̀-èdè púpọ̀. Bẹ́ẹ̀ ni a kì yóò sì pe orúkọ rẹ ní Ábúráhámù mọ́, bí kò ṣe Ábúráhámù ni orúkọ rẹ yóò jẹ́, nítorí tí mo ti sọ ọ́ di baba orílẹ̀-èdè púpọ̀. Èmi ò sì mú ọ bí sí púpọ̀ púpọ̀, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi ò sì mú ti ọ̀dọ̀ rẹ wá, àti àwọn ọba ni yóò ti inú rẹ jáde wá. Èmi ò sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin tèmi tìrẹ, àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ̀ ní ìran ìran wọn, ní májẹ̀mú ayérayé láti máa ṣe Ọlọ́run rẹ àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ̀. Èmi ò sì fi ilẹ̀ tí ìwọ ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ̀, gbogbo ilẹ̀ Kénáánì ní ìní títí láéláé, èmi ò sì máa ṣe Ọlọ́run wọn. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé, nítorí náà kí ìwọ kí ó máa pa májẹ̀mú mi mọ́, ìwọ àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ̀ ní ìran ìran wọn. Èyí ni májẹ̀mú mi tí ẹ̀yin ò máa pamọ́ láàrin tèmi tiyín àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ̀, gbogbo ọmọkùnrin inú yín ni a ó kọ ní ilà. Ẹ̀yin ò sì kọ ara yín ní ilà, òun ni yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi tiyín. Ẹni tí ó bá sì di ọmọkùnrin ìjọ 7 nínú yín ni a ó kọ ní ilà, gbogbo ọmọkùnrin ní ìran ìran yín, àti ẹni tí a bí ní ilé tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò tí kìí ṣe irú ọmọ rẹ̀. Ẹni tí a bí ní ilé rẹ àti ẹni tí a fi owó rẹ̀ rà, a kò lè ṣe aláìkọ ní ilà. Bẹ́ẹ̀ ni májẹ̀mú mi yóò sì wà ní ara yín ní májẹ̀mú ayérayé. Àti ọmọkùnrin aláìkọlà tí a kò kọ ní ilà ara rẹ̀, ọkàn náà ni a ó sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀. Ó dá májẹ̀mú mi. Ọlọ́run sì wí fún Ábúráhámù pé, bí ó ṣe ti Sáráì aya rẹ ni, ìwọ kì yóò porúkọ rẹ̀ ní Sáráì mọ́, bí kò ṣe Sárà bí orúkọ rẹ̀ yóò máa jẹ́. Èmi ò sì bùsí fún un, èmi ò sì bùn ọ́ lé ọmọkùnrin kan pẹ̀lú láti ọ̀dọ̀ rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni èmi ò sì bùsí fún un, òun ò sì ṣe ìyá ọ̀pọ̀ orílẹ̀-èdè, àwọn ọba ènìyàn ni yóò ti ọ̀dọ̀ rẹ̀ wá. Nígbà náà ni Ábúráhámù dojú bolẹ̀, ó sì rẹ́rìn, ó sì wí lé ọkàn rẹ̀ pé, a ó ha bímọ fún ẹni 100 ọdún. Sárà tí í ṣe ẹni 70 ọdún yóò ha bímọ bí? Ábúráhámù sì wí fún Ọlọ́run pé, kí Ismaili kí ó wà láàyè níwájú rẹ̀. Ọlọ́run sì wí pé, Sárà aya rẹ yóò bí ọmọkùnrin kan fún ọ, nítòótọ́ ìwọ ó sì sọ orúkọ rẹ̀ ní Ísákì. Èmi ó sì fi ìdí májẹ̀mí mi múlẹ̀ pẹ̀lú rẹ̀ ní májẹ̀mú ayérayé àti pẹ̀lú irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Èmi sì ti gbọ́ àdúrà rẹ fún Ismaili, kíyèsí, èmi ò sì bùsí fún un, èmi ò sì mú un bí sí i, èmi ò sì sọ ọ́ di púpọ̀ gidigidi, ìjòyè 12 ni yóò bí i, èmi ò sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Ṣùgbọ́n májẹ̀mú mi lé èmi ò bá Ísákì dá, ẹni tí Sárà yóò bí fún ọ ní àkókò ìwòye àmọ́dún. Ó sì fi sílẹ̀ ní ọ̀rọ̀ ìbásọ. Ọlọ́run sì lọ kúrò lọ́dọ̀ Ábúráhámù. Ábúráhámù sì mú Ismaili ọmọ rẹ̀ ọkùnrin àti gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ ọkùnrin tí a bí ní ilé rẹ̀ àti gbogbo àwọn tí a fi owó rẹ̀ rà, gbogbo ẹni tí ń ṣe ọkùnrin nínú àwọn ènìyàn ilé Ábúráhámù, ó sì kọ wọ́n ní ilà ara ní ọjọ́ náà gan bí Ọlọ́run ti sọ fún un. Ábúráhámù sì jẹ́ ẹni 99 ọdún nígbà tí a kọ ní ilà ara rẹ̀, àti Ismaili ọmọ rẹ̀ ọkùnrin jẹ́ ẹni ọdún 13 nígbà tí a kọ ní ilà ara rẹ̀. Ní ọjọ́ náà gan lé a kọ Ábúráhámù ní ilà, àti Ismaili ọmọ rẹ̀ ọkùnrin, àti gbogbo àwọn ọkùnrin ilé rẹ̀ tí a bí nínú ilé rẹ̀ àti tí a fi owó rà lọ́wọ́ àlejò ni a kọ ní ilà pẹ̀lú rẹ̀.